tọ́ ayé tó fún o ǹjẹ́ lẹ́ẹ̀ ti gbọ́ àṣírí ikú tó pa arábìnrin gbajúgbajà olórin ẹ̀mí tí gbogbo èèyàn mọ̀ sí Omijé Ojú. Ayé burú o. Mo gbèdì fáyé o. Àwọn èèyàn á sì wo sùnsùn. Ayé ló ṣe láti láfi kó. Ayé ló ṣe kàn tí kan fi wẹ̀ wù ẹ̀jẹ̀. Ayé burú o. Ayé anamọ́nà ayé ayé tó jẹ́ pé tí wọ́n bá rí pé ràwọ̀ ẹnìkan tàn wọ́n á sì wo sùnsùn wọ́n á sì lù pa. Láṣẹ Elédùà ayé ò ní lu ògo ìwà àti ọmọ rẹ pa o. Ayé ò ní lu ògo wa pa o. N tó ṣẹlẹ̀ sómijé ojú lágbára ojú arábìnrin rí tó. Ẹ̀yin yẹn wá kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ àkọ́jọ wo ohun tí ojú arábìnrin Omijé yìí rí nígbà tí ó ń dojúkọ àwọn ìṣòro kó tó di pé ẹlẹ́mìí gbà á ká tó wá ṣàlàyé ń tó fa ikú arábìnrin gan pàtó. So you promise God that you will serve him with your voice. Oh. She's a wonderful singer. This. Bumi Omijé. Omijé Ojú mi. Gẹ́gẹ́ bí intan ṣàlàyé lọ ẹ rí i pé arábìnrin tí wọ́n ń pè ní Bùnmi Omijé Ojú mi yìí kọ́lọ́ọ̀bá Elédùà kọ́mọ́jì asunkún kíkorò tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé ó gbé ẹsẹ̀ lórí àga ìjókòó. Bákan náà kí ní ilé ìwòsàn tó wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n máa fi fa omi sí yẹn la. Bùnmi Omijé Ojú mi. Ṣé arábìnrin tẹ́ ń wò yìí ẹsẹ̀ tẹ́ ń wò yìí ni àdánwò tó bá arábìnrin. Gẹ́gẹ́ bí àwọn ìwádìí àtàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jáde ni pé wọ́n gbà pé arábìnrin Omijé Ojú mi ọfà ni wọ́n ta arábìnrin mi Omijé Ojú mi gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àti àwọn ìwádìí. Ẹ̀yin yẹn wá ẹ jẹ́ àjọ wá nǹkan fìdílé àbí kájọ fìdílé nǹkan ẹ wá wo orú àdánwò tí Omijé Ojú mi tó kojú nígbà tó wá ìwòsàn. Ẹ rí i pé tẹ́ bá wo ẹsẹ̀ dáadáa wo ṣòkòtò wọ̀ ẹ rí i pé ṣòkòtò yìí nǹkan kan ti rìn bọ́ta ń bẹ̀. Ojú arábìnrin yìí mọ̀ rí tó o. Ojú arábìnrin yìí mọ̀ rí tó o. Ojú arábìnrin yìí mọ̀ rí o. Kọ́lọ́ọ̀bá Elédùà àdánwò tí ó gbé wa ṣubú níbi pèpele ògo wa kọ́lọ́ọ̀bá Elédùà kọ́mọ̀jì ọkàn kó wa o. Ẹ̀yin yẹn wa ẹ jẹ́ á tẹ̀síwájú. Bùnmi Omijé Ojú mi ó dìde pẹ̀lú ẹsẹ̀ yìí nígbà tí wọ́n gba oríṣiríṣi àdúrà tí alàgbà ẹ bẹ̀rẹ̀ sí ní gba àdúrà fún. Ẹ jẹ́ á gbọ́ bálàgbà ẹ sì gbàdúrà kẹ́ ẹ lè bá mọ̀ pé wọ́n gbìyànjú àmọ́ ní tí ó bá ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ kò sí bí gbìyànjú tó lè pọ̀ tó tọ́lọ́jọ́ bá ti dé kò sẹ́ni tó lè dá dúró. Ẹ jẹ́ á tún farabalẹ̀ ẹ jẹ́ á wo orú gbìyànjú tí alàgbà ẹ ṣe tí Bùnmi Omijé Ojú mi sì dìde pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ tí àdánwò yìí wà tó sì fi rìn. Nígbà tí ọ̀rọ̀ débì kan tí alàgbà gbàdúrà dé ló bá fa Bùnmi Omijé Ojú mi ní abájọ fara wọn. Alàgbà fà pé àlọ́ fẹsẹ̀ rìn níṣẹ́ àlọ́ fẹsẹ̀ rìn ní bá ń fẹsẹ̀ rìn ní bá ń fẹsẹ̀ rìn ní bá ń fi rìn ní bá ń fi rìn ẹ wo nǹkan tí tóbi ní fọba Elédùà. Alàgbà bá filẹ̀ pa ní ó fẹsẹ̀ rìn sẹ́. Gbà ó dá àyè kan lálàgbà bá sọ́lẹ̀ pé tó bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ọkọ ọ̀tá tó bá kù wọ̀ nìkan tèrò ara rẹ̀ pa ló bá bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn lọ fúnra rẹ̀. Àmọ́ nígbà tí ó fi débì kan nǹkan kan ṣẹlẹ̀ sí kí ló tún ṣẹlẹ̀ sí ẹ jẹ́ á jọ wò ó ká farabalẹ̀. Nǹkan ṣẹlẹ̀ sí Bùnmi Omijé Ojú mi nígbà tí ń dá fẹsẹ̀ rìn lọ wọ́n rò pé òmìnira ti dé ìwòsàn ti dé. Nǹkan ṣẹlẹ̀ sí Bùnmi Omijé Ojú mi ó la nǹkan kọjá. Odidi arẹwà gbajúgbajà akọrin ẹ̀mí ọwọ́ adẹni tí ń fa tẹ̀tẹ̀ nínú ilé ìjọsìn ọmọ ṣe o. Pick it up, you are free, you are a child of Jesus. They don't walk in death, they walk with me. Come to me, come to me. Say I am a child. That bleeding stops. That bleeding stops. That pain stops. Right now your leg is suspended in the air. You are free, walk, you are free, walk, you are free, walk, you are free. It's over. 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 Yeah, that's why I'm praying for that. Tọ́ ẹ̀yin yẹn wá sí kí mọ́tàn yẹn ìrìn tí arábìnrin Omijé Ojú mi rìn ó ti rẹ̀ ẹ́ ojú ẹ ti pòòyì lọ́ba lọlẹ̀ ní abáfẹ̀yìn ẹ̀lẹ́p kátẹ́gùn ọ̀fẹ́ sí i. Ẹ̀yin yẹn wá ẹ wo agbájúgbajà akọrin ẹ̀mí tó rẹwà tó dùn wò ẹ wo ohun tó dì ẹ wo ohun tó dì. Ayé tó tó ayé àkàmọ́ra ayé tó tó ayé àkàmọ́ra. Ǹjẹ́ láàpẹ̀ arábìnrin ìṣẹ́ nìkan bí? Ǹjẹ́ láàpẹ̀ arábìnrin yìí ọjẹ́ nìkan lówó bí tí ọ̀sán kí á ló dé tó le tó báyìí àbí ká pé kádà ló kò lé akọrin ẹ̀mí yìí
Òbùnmi omijé ojú mi ẹ̀yin náà wo ń tó ṣẹlẹ̀ sí arábìnrin ọmọ ṣe o. It's over. It's over. ẹ rí i pé nígbẹ̀yìngbẹ̀yìn bó ṣe le tó alàgbà ẹ gbìyànjú lóòótọ́ agbára Ọlọ́run bẹ Òbùnmi omijé ojú mi ó dìde o ó dìde lóòótọ́ kódà alàgbà yìí wọ́n gbìyànjú ó dìde nígbà òótọ́ àyè kan alàgbà yìí ní kó sí ojú ọgbẹ́ ojú egbò tí ó wà lára Òbùnmi omijé ojú mi wọ́n sí gbogbo omi ibẹ̀ ti gbẹ́ ń tòótọ́ bódodo ni bírọ́ ni ń tọpamọ́ ọ̀hàn sọba elédùà àmọ́ ká má parọ́ alàgbà ẹ gbìyànjú kí á lọ fa ẹni tó wá padà ṣẹlẹ̀ sí omijé ojú mi ẹ̀yin yẹn wá bó ṣe lè wù ká nífẹ̀ẹ́ omijé ojú mi tó ẹ mọ̀jì àgbàgbé pé kádàrá ń bẹ o pé kádàrá ń bẹ ká gbà pé gbogbo ohun téèyàn máa ṣe nígbìyànjú láti wá ìwòsàn òun ni omijé ojú mi ṣe pàápàá jùlọ nínú ilé ìjọsìn tí à ń wò nínú fọ́nrán yìí ó gbìyànjú o wọ́n gbìyànjú ń bẹ débi pé wọ́n rí i pé wọ́n bá ṣẹ̀dá àyè kan àmọ́ èyí tó ṣẹlẹ̀ sí Bùnmi omijé ojú mi ẹ̀yin yẹn wá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin olùwò wa ẹ jẹ́ àjọ bìrà léèrè ṣé ká pé kádàrá ló kò lé omijé ojú mi lórí ni àbí ṣe ọwọ́ èèyàn ẹ̀yin yẹn wá ẹ jẹ́ àpàdé labala àríwísí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn ọ̀kọ̀ọ̀kọ́ wá sórí ìkànnì ojúlówó ọmọ Yorùbá ẹ bá ní subscribe kẹ́ share kẹ́ like kẹ́ comment kẹ́ jẹ́ àjọmọ̀ èròǹgbà yín abẹ́ ọba elédùà àní bọ́wọ́ ayé o ogun ayé ò ní borí ẹnì kọ̀ọ̀kan wa o.